hallelujah. À ń tẹ̀síwájú náà ni à ń sọ nípa àlá àti ìran. Bẹ́ẹ̀ ni mo fẹ́ kí a mọ bí a ṣe ń ṣèwádìí bóyá àtọ̀dọ̀ Ọlọ́run ni àlá ti wá àbí àtọ̀dọ̀ èṣù ni, àbí nítorí iṣẹ́ àbí wàhálà téèyàn ti ṣe, ìrònú àbí àìsàn àbí ó rẹra ni àwọn èrò ọkàn ó ṣe jẹyọ nínú àlá. Ó ní bí a ṣe gbọ́dọ̀ ṣèwádìí yẹn. Mo sọ fún wa wípé àkọ́kọ́ ta gbọ́dọ̀ mọ̀ ní wípé ta ló ń fa àlá. Bá bá ṣe fẹ́ mọ ẹni tó ń fa àlá, a gbọ́dọ̀ mọ̀ wípé Ọlọ́run ò ń ṣe Ọlọ́run rúdurùdu. Ìwé Kọ́ríńtì kìíní orí 14 ẹsẹ̀ 33 verse 3 ó ní wípé Ọlọ́run ò ń ṣe Ọlọ́run rúdurùdu o, Ọlọ́run àlàáfíà ni. Àlá tó bá ti bí àlàáfíà, Ọlọ́run ló mú wá, àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Ṣùgbọ́n àlá tí ò bá ti bí àlàáfíà, tó bá gba àlàáfíà lọ, tó bá mú kí àlàáfíà sọnù, kì í ṣọ̀dọ̀ Ọlọ́run ló ti wá yẹn. Ó wà nínú ìwé Éfésù náà, Éfésù orí 4 ẹsẹ̀ 3. Tá bá fẹ́ mọ ibi tí àlá ti wá o, àwọn ìbéèrè kan wà tá gbọ́dọ̀ béèrè fún ara wa. Ta ló mú wá? A máa rántí àlàáfíà, a máa rántí ọ̀rọ̀ àlàáfíà. A máa tún wò wípé ta ló ń ṣàkóso inú àlá yìí? Ta ló ń ṣàkóso inú àlá yìí? A bá fẹ́ mọ ẹni tó ń ṣàkóso àlá yẹn, a máa rántí ìfẹ́. Tó bá jẹ́ pé Ọlọ́run ni, Ọlọ́run jẹ́ Ọlọ́run ìfẹ́. Tó bá jẹ́ pé Ọlọ́run ló mú àlá wá, á fún wa ní ìgboyà, kò ní fún wa ní ẹ̀rù. Àlá yẹn ò ní fìyà jẹ wá, kò ní fún wa sábẹ́ ìdè. Ìyẹn ló wà nínú ìwé Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 16 sí 18. Ọlọ́run ìfẹ́ ni Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run àti iṣẹ́ Ọlọ́run ó máa ń mú ìgbàgbọ́ wá ni, kò mú ẹ̀rù wá. Òun ló ṣe jẹ́ pé gbogbo ọ̀nà bí wọ́n bá ní ìrírí ẹ̀mí lójú àlá, bí áńgẹ́lì gan bá yọ sí wá ní má fòyà, má bẹ̀rù. Ọlọ́run ò fẹ́ ká fòyà, kò fẹ́ ká bẹ̀rù. Ó fẹ́ ká ní ìgboyà nínú ìfẹ́. Nítorí náà tó bá mú àlá wá fún wa, mọ̀ pé nítorí ìfẹ́ ló fi mú àlá wá fún wa. Bẹ́ẹ̀ ni ó wà ní ọ̀rọ̀ Ọlọ́run. So nítorí náà Ọlọ́run á mú gbogbo ìrírí wa kó mú kí ìgbàgbọ́ wa kó pọ̀ sí, kó mú kí ìgbàgbọ́ wa kó dúró ṣinṣin. Kò ní gba ìgbàgbọ́ lọ́wọ́ wa, kò ní jẹ́ ká wà nínú ẹ̀rù àbí ìfòyà àbí ìjayà. Ìyẹn la máa fi mọ̀ pé òun ló ń ṣàkóso àlá yẹn, kì í ṣe ọ̀tá. A tún máa wò wípé ta ló ń sọ̀rọ̀ nínú àlá yìí? Ta ló ń sọ̀rọ̀? Tó bá pọ̀ Ọlọ́run ni Ọlọ́run á máa rán áńgẹ́lì síyàn lójú àlá. Èṣù á máa rán àwọn ẹ̀mí kẹ́mí síyàn lójú àlá. Ó la máa rí nínú ìwé Mátíù orí 1 ẹsẹ̀ 20 nígbà tí Jósẹ́fù lálàá pé áńgẹ́lì Olúwa yọ sí Jósẹ́fù lójú àlá. Ó tún wà nínú ìwé Lúùkù orí 1 ẹsẹ̀ 28 verse 28. Áńgẹ́lì Olúwa á máa yọ síyàn lójú àlá. Ọlọ́run á máa rán áńgẹ́lì síyàn, ẹ̀mí máa rán áńgẹ́lì síyàn. Ṣùgbọ́n èṣù á máa rán ẹ̀mí òkùnkùn síyàn, ẹ̀wọ̀n ẹ̀mí àmọ́ síyàn lójú àlá láti ṣe ibi, láti tani lọ́fà, láti ṣèkà fúnyàn lójú àlá. Bá a ṣe tún máa mọ̀ ni ó wà nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí 10 ẹsẹ̀ 3 náà. A máa fìdí ẹ̀ múlẹ̀ ń bẹ́ẹ̀. Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí 12 náà ẹsẹ̀ 9 sí 11 ó fìdí ẹ̀ múlẹ̀ náà. A tún máa wò pé kí ni àlá yìí ń fi hàn mí gangan, kí ni mò ń rí? Kí ni mò ń rí nínú àlá yìí? Ìyẹn á sọ nípa òmìnira. Tá bá ń rí òmìnira nínú ẹ̀, àbí àlá yẹn ó fi sábẹ́ ìdè. Àlá tó bá ti fi sábẹ́ ìdè, kì í ṣe Ọlọ́run ló mú wá. Àlá tí ò bá jẹ́ kó wà lómìnira, kì í ṣe Ọlọ́run ló mú wá. Ọlọ́run jẹ́ Ọlọ́run òmìnira. Ìwé mọ́ sọ pé níbikíbi tí ẹ̀mí Ọlọ́run bá wà ní òmìnira wà. Ẹ ká kà á ní ìwé Kọ́ríńtì kejì orí 3. Kọ́ríńtì kejì orí 3 ó sọ nípa ẹ̀mí mímọ́. Kọ́ríńtì kejì orí 3 ẹsẹ̀ 17 kí ló sọ fún wa? Ó ní ǹjẹ́ Olúwa ni ẹ̀mí náà? Níbi tí ẹ̀mí Olúwa bá sì wà, níbẹ̀ ni òmìnira gbé wà. Ṣọ̀rọ̀ mi yé wa? Níbi tí ẹ̀mí Olúwa bá wà, ibẹ̀ ni òmìnira gbé wà. Ó wà ní ìwé Gàlátíà orí 5 náà ẹsẹ̀ 1 àti 13. N tó bá ń rí nínú ojú àlá yẹn, tó bá ń fi ẹ́ sí ní ìdè, Ọlọ́run kò ní sì ń fi òórùn ìmọ̀ rẹ̀ hàn nípa wa níbi gbogbo. Tó bá ti rí pé wọ́n ló ń borí nínú àlá, Ọlọ́run ló rán sí ẹ. Tó bá rí pé wọ́n borí rẹ nínú àlá, kì í ṣe Ọlọ́run. Torí Ọlọ́run fẹ́ kó borí, ó fẹ́ kó wà ní ìṣẹ́gun.
ìwé mọ́ sọ pé ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run ẹni tí ń yọ ayọ̀ ìṣẹ́gun lórí wa nígbà gbogbo nínú Kristi, tí ó sì ń fi òórùn ìmọ̀ rẹ̀ hàn nípa wa níbi gbogbo. Ọlọ́run fẹ́ ká ṣẹ́gun o. Ó lè ṣe pè wá ní aṣẹ́gun, tá a ju aṣẹ́gun, ló pè wá ní aju aṣẹ́gun lọ. Ọlọ́run ló pè wá ní aju aṣẹ́gun lọ nítorí Kristi tó wà nínú wa. Tó bá ti lálàá tó jẹ́ wípé tí wọ́n fi ẹ́ sábẹ́ ìdè tó ṣẹ́gun, ìwọ kọ́ ló jáwé olúborí ń bẹ̀, kì í ṣe látọ̀dọ̀ Ọlọ́run lèyẹn ti wá o. Ọ̀dọ̀ èṣù ni ó nílò àti wọ́n ní ìjàkadì ẹ̀mí láti borí ọ̀tá, láti ba iṣẹ́ òkùnkùn jẹ́. Àwọn ọ̀nà yẹn la fi máa mọ ibi tí àlá ti ń wá. Tá bá béèrè, tá bá ṣe ìwádìí, tá ń béèrè pé ta ló ń fa àlá yìí, ta ló ń ṣàkóso àlá yìí, ta ló ń sọ̀rọ̀ nínú àlá yìí, kí ni mò ń rí gangan nínú àlá yìí, àti wípé ta ló borí nínú àlá yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tó wà nínú ìwé Jòhánù kínní orí 4 pé ká máa dán gbogbo ẹ̀mí wò. Bó jẹ́ ẹ̀mí Ọlọ́run ni àbí ẹ̀mí àìmọ́, a gbọ́dọ̀ dán wò ká mọ̀ ètò jẹ́, ká lè mọ̀ ètò ṣe ti Ọlọ́run gan pàápàá. Mo fẹ́ sọ fún àwọn ọ̀nà 5 nípa ohun Olúwa nínú ọ̀rọ̀ Ọlọ́run yìí. Ọ̀nà 5 tá máa fi mọ̀ pé lóòótọ́ ẹ̀ mọ́ ló rán àlá sí mi, ẹ̀ mọ́ ló rán àlá sí mi. Àlá yìí ìran ni, ìran ọ̀run ni, tá máa fi mọ̀. Òun la máa rí kà nínú ìwé Róòmù orí 14. Ìwé Róòmù orí 14 ẹsẹ̀ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ náà. Róòmù orí 14 ẹsẹ̀ 17. Bó ṣe máa mọ̀ wípé gẹ́lẹ́gẹ́lẹ́ ẹ̀ mọ́ ló rán àlá sí ẹ, mo fẹ́ fi hàn ẹ́ yẹ o, mo fẹ́ fi hàn, má gbàgbé o, ẹ̀ mọ́ ló rán àlá sí mi. Róòmù orí 14 ẹsẹ̀ 17. Nítorí ìjọba Ọlọ́run kì í ṣe jíjẹ àti mímu, bí kò ṣe òdodo àti àlàáfíà àti ayọ̀ nínú ẹ̀mí mímọ́. Tó bá jẹ́ pé ẹ̀ mọ́ ló rán àlá sí ẹ, o gbọ́dọ̀ rí òdodo nínú rẹ̀, o gbọ́dọ̀ rí òdodo. Ó máa mú kí òdodo rẹ nínú Ọlọ́run kó pọ̀ sí. Òdodo Kristi tó jẹ́ nínú Ọlọ́run á jẹ́ kó pọ̀ sí. Òdodo tó ń bí ìgbàgbọ́, ìgbàgbọ́ tó ń bí ìdáláre. Gẹ́gẹ́ bí ó ṣe wà nínú ìwé Róòmù orí 1 ẹsẹ̀ 17. Orí 1 yẹn ẹsẹ̀ 17 kí ló sọ? Ó ní nítorí nínú rẹ̀ ni òdodo Ọlọ́run hàn láti ìgbàgbọ́ dé ìgbàgbọ́, gẹ́gẹ́ bí a ti kọ pé ṣùgbọ́n olódodo yóò wà nípa ìgbàgbọ́ rẹ̀. Olódodo á wà nípa ìgbàgbọ́ rẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ pé Ọlọ́run ló rán àlá sí ọ, bẹ́ẹ̀ mọ́ ló ránṣẹ́ sí ẹ nípasẹ̀ àlá àbí ìran, òdodo Kristi rẹ̀ á wà níbẹ̀. Tó bá lá tán wà nínú òdodo Kristi, o ò ní láàlá yẹn kó o ní ẹ̀bi lọ́kàn ẹ̀, o ò ní láàlá yẹn kó dàbí pé o dọ̀tí, o ò ní láàlá yẹn kó dàbí wípé ìwọ àti Jésù ti kẹ̀yìn síra yín. Irọ́, ó máa fìdí òdodo Kristi tó jẹ́, ó máa fìdí rẹ̀ múlẹ̀. Bẹ́ẹ̀ pé Ọlọ́run ló rán sí ẹ. Ó wà nínú Gálátíà orí 5 ẹsẹ̀ 5 náà. Tó bá wò, à ń sọ nípa òdodo. Mo sọ àwọn ọ̀nà 5 tó máa fi mọ̀ pé ẹ̀ mọ́ ló rán àlá sí ẹ. Àkọ́kọ́ ni pé òdodo, ó máa fún ẹ ní òdodo, ó máa rí òdodo nípa rẹ̀. Èkejì ni àlàáfíà, á fún ẹ láàlàáfíà, gẹ́gẹ́ bí ohun tí a kà wípé nínú ìwé Róòmù orí 14 ẹsẹ̀ 17 yẹn wípé bí kò ṣe òdodo àti àlàáfíà àti ayọ̀ nínú ẹ̀mí mọ́, òun ni ìjọba Ọlọ́run, kì í ṣe nípa jíjẹ mímu nìkan. Ìjọba Ọlọ́run nípasẹ̀ mọ́ á fún ẹ ní òdodo. Èkíní, èkejì á fún ẹ ní àlàáfíà. Ó máa ní àlàáfíà, á mú kí àlàáfíà yẹn pọ̀. Tó bá ti lálàá tó sọ òdodo Kristi rẹ nù, tó bá ti níran tó sọ òdodo Kristi rẹ nù, tó bá ti lálàá tó sọ àlàáfíà rẹ nù, àlàáfíà rẹ nínú Ọlọ́run nínú Kristi tẹ́ ẹ mọ́ fún ẹ láti inú rẹ wá, tó kọjá òye ènìyàn. Tó bá ti sọnù tàbí tá a jírọ tàbí tá a bàjẹ́, kì í ṣe ẹ̀mọ́mọ́ nìyẹn o, ó ti di iṣẹ́ ọ̀tá nìyẹn o. Ẹ̀mọ́ tó bá fún ẹ lálàá, á fún ẹ pẹ̀lú àlàáfíà, á mú kí àlàáfíà ẹnu rẹ kó pọ̀ sí, àlàáfíà rẹ nínú Ọlọ́run á mú kó pọ̀ sí. Bẹ́ẹ̀ ni, ó wà nínú ìwé Róòmù orí 8 ẹsẹ̀ 6. Àlàáfíà Kristi ni. Ó ṣe kókó wípé gbogbo ohun tọ́lọ́run bá ṣe pẹ̀lú wa, ó ṣe pẹ̀lú àlàáfíà, torí pé kì í ṣe Ọlọ́run rúdurùdu. Bẹ́ẹ̀ ni, nítorí èrò ti ara ikú ni, ṣùgbọ́n èrò ti ẹ̀mí ní ìyè àti àlàáfíà. Gbogbo ohun tí ẹ̀mí mọ́ bá ṣe fún wa, ó gbọ́dọ̀ já sí àlàáfíà, ó gbọ́dọ̀ já sí òdodo, ó sì gbọ́dọ̀ já sí ayọ̀. Àwájú wo a lè wo ní ìwé Róòmù orí 14 ẹsẹ̀ 9, ká tún wo Róòmù orí 16 ẹsẹ̀ 20, àti ka ìwé Kọ́ríńtì kìíní orí 14 ẹsẹ̀ 33, àti ìwé Fílípì orí 4 ẹsẹ̀ 7.
ká fìdí rẹ̀ múlẹ̀ wípé àlàáfíà tó kọjá òye ènìyàn ó ní ẹ̀mí mímọ́ ló máa fún wa, yálà nípasẹ̀ àlá àbí lójú ayé tó bá bá wa sọ̀rọ̀ fún ara rẹ̀ pẹ̀lú ohun rẹ̀ nínú wa. Á tún fún wa ní ayọ̀ ní ìkẹta, ohun tó gbọ́dọ̀ fi máa mọ̀ pé ẹ̀mọ́ ni. Ẹ bá fẹ́ mọ̀ pé ẹ̀mọ́ ni wàá rí òdodo, á bí òdodo. Aláyẹn á fún ẹ ní òdodo, á fún ẹ lálàáfíà, á tún fún ẹ ní ayọ̀. Ayọ̀ ṣe kókó. Róòmù orí 15 ẹsẹ̀, that's chapter 15 ẹsẹ̀ 13 kí ló sọ fún wa? Ó ní ǹjẹ́ kí Ọlọ́run ìrètí kí ó fi gbogbo ayọ̀ òun àlàáfíà kún yín ní gbígbàgbọ́, kí ẹ̀yin kí ó lè pọ̀ ní ìrètí nípa agbára ẹ̀mí mímọ́. K'Ọlọ́run kó fi ayọ̀ òun àlàáfíà kún wa ní gbígbàgbọ́. Ó túmọ̀ sí pé bí ẹ̀mọ́ bá rán àlá sí ẹ, tó rán ìran sí ọ, á fi ayọ̀ tẹ̀lé, á mú kí ìran yẹn àlá yẹn kó bí ayọ̀. Wà láyé, ò ní sọ ayọ̀ rẹ, ò ní àlá kí o bọ́ sínú ìbànújẹ́, ò ní àlá kó bọ́ sínú ìkorò. Irọ́, tó bá bọ́ sínú ìbànújẹ́, tó bọ́ sínú ìkorò, kì í ṣe ẹ̀mọ́ nìyẹn o, èṣù nìyẹn o. Ẹ̀mọ́ tó bá rán nǹkan sí ẹ, tó bá fún ẹ ní ìrírí, á fún ọ pẹ̀lú ayọ̀, á fún ẹ pẹ̀lú ayọ̀ ni. Ìkẹrin tí ni pé ẹ̀mọ́ á tún fún ẹ ní ìfẹ́, á fi ìfẹ́ sí ọkàn rẹ, á fi ìfẹ́ Kristi hàn ẹ́, á mú kí ìfẹ́ Kristi kó pọ̀ sí ọkàn rẹ. Tó bá pé olóró àlá sí ẹ, olóró ìran sí ẹ. Róòmù orí 5 ẹsẹ̀ 5 kí ló sọ? Ìrètí kì í sì dójú tì ní, nítorí a ti tan ìfẹ́ Ọlọ́run ká wa lọ́kàn láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wá tí a fi fún wa. Ìrètí kì í dójú tì ní o, nítorí ìfẹ́ Ọlọ́run ẹ̀mọ́ máa tàn wọ́n kálẹ̀ ní gbogbo ọkàn wa. Ká wo ìwé Galatia orí 5 ẹsẹ̀ 6 nípa ọ̀rọ̀ ìfẹ́ náà ni. Pẹ́pẹ́ ẹ̀mọ́ ló rán àrá sí ẹ, á rán pẹ̀lú ìfẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni. Galatia ẹsẹ̀ 5 ó ní nítorí nípa ẹ̀mí àwa fi ń gbàgbọ́ dúró de ìrètí òdodo. Nítorí nínú Kristi Jésù ìkọlà kò jẹ́ ohun kan tàbí àìkọlà, ṣùgbọ́n ìgbàgbọ́ tí ó ń ṣiṣẹ́ nípa ìfẹ́. Ìgbàgbọ́ yẹn nípa ìfẹ́ náà ló fi ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni ìfẹ́ náà máa ṣiṣẹ́ nípa ìgbàgbọ́. Tó bá jẹ́ ẹ̀mọ́ ló rán àlá sí ẹ, ló rán ìran sí ẹ, wàá rí òdodo, wàá rí àlàáfíà, wàá rí ayọ̀, wàá rí ìfẹ́. Èyí tó gbẹ̀yìn rẹ̀ ni pé wàá rí òtítọ́. Nítorí pé ẹ̀mọ́ ó jẹ́ ẹ̀mí òtítọ́. À ń pè ní ẹ̀mí òtítọ́. Jòhánù orí 15 John 15, Jòhánù orí 15 ẹsẹ̀ 26 and 27. Ká sáré kà yẹn, ká tó ka orí 16 náà. Ó ní wípé ṣùgbọ́n èyí ṣe kí ọ̀rọ̀ tí a kọ nínú òfin wọn kí ó lè ṣẹ pé wọ́n kórìíra mi ní àìnídìí, ṣùgbọ́n nígbà tí olùtùnú náà bá dé, ẹni tí èmi ò rán sí yín láti ọ̀dọ̀ Baba wa, àní ẹ̀mí òtítọ́ ni tí ó ti ọ̀dọ̀ Baba wa, òun náà ni yóò jẹ́rìí mi. Ẹ̀mí òtítọ́ tó ti ọ̀dọ̀ Ọlọ́run wá ni yóò jẹ́rìí mi. Ẹ̀mí Ọlọ́run pẹ̀lú ẹ̀mí òtítọ́ bẹ́ẹ̀. Ẹ̀yin pẹ̀lú yóò sì jẹ́rìí mi, nítorí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀ wá. 16 Jòhánù orí 16 ká wo ẹsẹ̀ 13. Ṣùgbọ́n nígbà tí òun àní ẹ̀mí òtítọ́ ni bá dé, yóò tọ́ yín sí ọ̀nà òtítọ́ gbogbo, nítorí kì yóò sọ ti ara rẹ̀, ṣùgbọ́n ohunkóhun tí ó bá gbọ́ òun ni yóò máa sọ, yóò sì sọ ohun tí ń bọ̀ fún yín. Gbogbo ohun tí ẹ̀mọ́ bá gbọ́ ló máa sọ fún wa, òtítọ́ dẹ̀ la sọ fún wa. Tó bá jẹ́ wípé ẹ̀mọ́ ló rán àlá sí ẹ, á wá pẹ̀lú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Kò ní kọ ọ̀rọ̀ Ọlọ́run, kò ní kọ ohun sí ọ̀rọ̀ Ọlọ́run, kò ní tako ọ̀rọ̀ Ọlọ́run. Á wá pẹ̀lú òtítọ́, á tú àṣírí lé ọ lọ́wọ́. Á wá pẹ̀lú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tó ọ̀rọ̀ ayé ẹ, ọ̀rọ̀ àyànmọ́ ẹ. Á wá pẹ̀lú òtítọ́, kò ní kọ òtítọ́, kò ní jẹ́ irọ́, kò ní jẹ́ àlùpàídà, kò ní jẹ́ ẹ̀dàrọ̀. Bẹ́ẹ̀ ni. Nǹkan tí òye gbọ́dọ̀ yé wa ni wípé èṣù ọ̀tá wa ó ní ẹ̀dàrọ̀ ohun gbogbo, ó ní ẹ̀dàrọ̀ ohun gbogbo. Ohun tí ò ní ẹ̀dàrọ̀ ni ohun Olúwa. Èṣù ní ẹ̀dàrọ̀ ohun gbogbo. Ìwé mọ́ sọ fún wa nínú ìwé Kọ́ríńtì kejì orí 11
ẹsẹ̀ 14 ẹ jẹ́ ká sáré kà mo fẹ́ kà fún wa Kọ́ríńtì kejì orí 11 ẹsẹ̀ 14 ó ní wípé èṣù ti para rẹ̀ dà. Ẹsẹ̀ 14 kì í sì ṣe ohun ìyanu nítorí Sátánì tìkára rẹ̀ ń para rẹ̀ dà di áńgẹ́lì ìmọ́lẹ̀. Kì í ṣe ohun ìyanu àbóhun ìjọ lójúmọ́ o, èṣù ń yíra padà ó ń di áńgẹ́lì ìmọ́lẹ̀. Ó ní Paul ṣe fi àwọn ohun nǹkan yìí ré. Paul fi ré ní Galatia orí 1 ẹsẹ̀ 8 pé ṣùgbọ́n bí ó ṣe àwa ni tàbí áńgẹ́lì kan láti ọ̀run wá ni ó bá wàásù ìrere mìíràn fún yín ju èyí tí a ti wàásù fún yín lọ, jẹ́ kí ó di ẹni ìfibú. Paul fibú, bẹ́ẹ̀ ni ó fi ré, nítorí pé ó mọ̀ wípé èṣù lè paradà di áńgẹ́lì mọ́lẹ̀, ó lè ṣe ohunkóhun, ó lè ṣe ẹ̀dàrọ̀ ohunkóhun nínú ẹ̀mí. Òun la ṣe ń pè èṣù ní onírọ́, ìwé mọ́ ló pè lónírọ́, ó pè ní ẹlẹ́tàn, bẹ́ẹ̀ ni ó sì pè ní afinisùn ẹ̀dá tó ń fi àwọn àyànfẹ́ sùn. A kò gbọdọ̀ jẹ́ òpè nínú ohun ti ẹ̀mí o, kí èṣù má bàa ṣe kíni, kó má bàa gba iwájú mọ́ wa lọ́wọ́. Òun ló wà nínú ìwé Kọ́ríńtì kejì yẹn orí kejì ẹsẹ̀ 11 ẹ jẹ́ sáré kà fún wa, kí sáré kà yẹn náà fún wa. Ó ní kí Sátánì má bàa jèrè lórí wa nítorí àwa kò ṣe aláìmọ̀ àrékérekè rẹ̀. Ọ̀tá ò ní jèrè lórí wa o. A gbọ́dọ̀ lóye, òun la ṣe ń bá wa sọ̀rọ̀ Ọlọ́run lónìí. Ohun kan ṣó ní èṣù lè ṣe ẹ̀dàrọ̀ ẹ o nínú ẹ̀mí, ohun Olúwa ni. Òun ló sì jẹ́ pé a kì í tẹ̀lé àlá bàbá ṣe lá, a kì í tẹ̀lé ìran bàbá ṣe rí, à ń tẹ̀lé ohun Olúwa, à ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. A bá ka níwèé Psalm 29 a máa bá ọ̀rọ̀ Ọlọ́run bẹ̀. Èmi fẹ́ ka ìwé John 10 Jòhánù orí 10 òun ló fẹ́ kà fún wa ká tó gbàdúrà. Jòhánù orí 10 ẹsẹ̀ 3 sí 5 kẹsàrẹ́ kàbẹ̀ yẹn fún wa. Ó ní òun ni olùdènà ṣílẹ̀kùn fún àwọn àgùntàn sì gbọ́ ohùn rẹ̀, ó sì pe àwọn àgùntàn tirẹ̀ ní orúkọ, ó sì ṣe amọ̀nà wọn jáde. Nígbà tí ó sì mú àwọn àgùntàn tirẹ̀ jáde, ó ṣíwájú wọn, àwọn àgùntàn sì tọ̀ ọ́ lẹ́yìn nítorí tí wọ́n mọ ohùn rẹ̀. O gbọ́dọ̀ mọ ohùn Olúwa. Bẹ́ẹ̀ ni wọn kò jẹ́ tọ̀ àlejò lẹ́yìn, ṣùgbọ́n wọn a máa sá lọ́dọ̀ rẹ̀ nítorí tí wọn kò mọ ohùn àlejò. Ẹ ká sáré wo 15 nínú orí 10 yẹn ẹsẹ̀ 15. Èmi sì ní àwọn àgùntàn mìíràn tí kì í ṣe ti agbo yìí, àwọn ni èmi kò lè ṣe láì mú wá pẹ̀lú. Wọn ó sì gbọ́ ohùn mi, wọn ó sì jẹ́ agbo kan, olùṣọ́ àgùntàn kan. Ẹ ká lọ sí verse ẹsẹ̀ 27 àti 28. Kí ló sọ? Àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi, èmi sì mọ̀ wọ́n, wọn á sì máa tọ̀ mí lẹ́yìn, èmi sì fún wọn ní ìyè àìnípẹ̀kun. Wọn kì yóò sì ṣègbé láéláé, kò sì sí ẹni tí ó lè já wọn kúrò nínú ọwọ́ mi. Àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi, wọ́n mọ ohùn mi, èmi náà sì mọ̀ wọ́n. A gbọ́dọ̀ mọ ohùn bàbá wa. Mo fẹ́ ká gbàdúrà wípé Olúwa fi ohun agbára yín ṣe ìdìdí etí mi láyé. Fi ohun agbára yín ṣe ìdìdí ìdarí àti ìtọ́ni mi láyé. Ẹ jẹ́ ká gbàdúrà yẹn sí Ọlọ́run. Ọlọ́run fi ohun agbára rẹ ṣe ìdìdí ìdarí àti ìtọ́ni mi láyé. Fi ohun agbára rẹ ṣe ìdìdí ìdarí àti ìtọ́ni mi láyé. Gba àwọn àdúrà yẹn o. A ti fẹ́ gbàdúrà báyìí o. Gba àwọn àdúrà yẹn. Fi ohun agbára rẹ Olúwa ẹlẹ́dàá mi, fi ohun agbára rẹ ṣe èdìdí ìdarí àti ìtọ́ni mi láyé. Jésù Kristi Olúwa wa. Ìwọ tó ti fàyè fún Jésù, mo fẹ́ kó sáré gbàdúrà yìí pẹ̀lú mi o. Tó mọ̀ wípé ayé asán láyé yìí lóòótọ́, ìlàkàkà rẹ ti sú ẹ, o fẹ́ jọ̀wọ́lẹ̀ fún Jésù. Sọ àdúrà yìí tọkàntọkàn. Jọ̀ọ́ tẹ̀lé mi. Sọ wípé lórúkọ Jésù, Ọlọ́run bàbá mi o, mo gbọ́ ohùn rẹ lónìí, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo gbà ọ́ gbọ́ tọkàntọkàn pé ìwọ ni Olúwa
àti olùgbàlà mi. Mo jẹ́wọ́ rẹ pé ìwọ ni Olúwa àti olùgbàlà mi. Mo gbàgbọ́ wípé lóòótọ́ ló wá sáyé gẹ́gẹ́ bí ènìyàn, ó sì kú lórí igi àgbélébù, ó sì jí ní ọjọ́ kẹta, ó sì gòkè rí ọ̀run láti jókòó sí ọwọ́ ọ̀tún baba. Mo gbàgbọ́ pé ìwọ ni Olúwa àti olùgbàlà. Jẹ́ Olúwa àti olùgbàlà mi láti òní lọ. Kọ orúkọ mi sínú ìwé ìyè, sọ mí di àtúnbí. Mo ṣetán láti máa tẹ̀lé ọ. Mo kọ èṣù, ẹ̀ṣẹ̀ àti ara sílẹ̀ láti òní lọ. Jésù Kristi Olúwa wa. Mo gbàdúrà fún ìwọ tó bá gbàdúrà yẹn tọkàntọkàn lóòótọ́, oore ọ̀fẹ́ kó pọ̀ sí fún ọ. Lórúkọ Jésù gbogbo kó di ọ̀tun nínú ayé rẹ. Mo pa láṣẹ àìsàn kó fa ayé rẹ sílẹ̀. Lórúkọ Jésù ìfẹ́ Ọlọ́run kó yí ọ ká láti òní lọ, ò ní padà sínú ayé mọ́. Bẹ́ẹ̀ ni yóò sì rí lórúkọ Jésù Olúwa wa. Mo fẹ́ ká sáré gba àwọn àdúrà bíi mélòó kan ká tó lọ lónìí, ká tó parí ìsìn yìí. Mo fẹ́ ká gbàdúrà ká kégbe ní ohùn rárá wípé Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi o, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, gbogbo àlárere mi tó ń bẹ lábẹ́ ìdè ọ̀tá, ẹ gba ìtúsílẹ̀ lójijì lónìí lórúkọ Jésù. Gbogbo àlárere mi tó ń bẹ lábẹ́ ìdè ọ̀tá, ẹ gba ìtúsílẹ̀, ẹ gba ìtúsílẹ̀ lójijì lónìí, ẹ gba ìtúsílẹ̀ lójijì lónìí, ẹ gba ìtúsílẹ̀ lójijì lónìí lórúkọ Jésù. Gbogbo àlárere mi tó ń bẹ lábẹ́ ìdè ọ̀tá, ẹ gba ìtúsílẹ̀ lójijì lónìí lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí i. Gbogbo ìdè tí a ti fi àyànmọ́ mi sí nípa àlá búburú, mo gba òmìnira lẹ́sẹ̀kẹsẹ̀ lónìí. Ó yẹ ẹ jẹ́ á gbàdúrà sí Ọlọ́run lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù. Gbogbo ìdè tí a ti fi àyànmọ́ mi sí nípa àlá búburú, mo gba òmìnira lẹ́sẹ̀kẹsẹ̀ lónìí. Ó yá gbàdúrà yẹn fún Ọlọ́run, gbà sí Ọlọ́run, gbà dáadáa fún Ọlọ́run. Gbogbo ìdè Sátánì, gbogbo ìdè búburú tí a ti fi àyànmọ́ mi sí nípa àlá búburú, lórúkọ Jésù mo gba òmìnira lónìí o. Lẹ́sẹ̀kẹsẹ̀ mo gba ìtúsílẹ̀ lónìí lẹ́sẹ̀kẹsẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Ó yá gbà sí Ọlọ́run wípé gbogbo àsọtẹ́lẹ̀ ibi tí ó ń tẹ̀lé mi káàkiri nípa àlá búburú, ó yá ẹ pẹ̀yìndà, ẹ fi ayé mi sílẹ̀ lónìí. Ó yá àdúrà sí Ọlọ́run lórúkọ Jésù Kristi. Gbogbo àsọtẹ́lẹ̀ ibi tí ó ń tẹ̀lé mi káàkiri nípa àlá búburú, ẹ pẹ̀yìndà, ẹ fi ayé mi sílẹ̀ lónìí, ẹ fi ayé mi sílẹ̀ lónìí, ẹ pẹ̀yìndà, ẹ fi ayé mi sílẹ̀ lónìí lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á gbàdúrà lẹ́ẹ̀kan sí pé gbogbo èrò ibi tí ó ń yọ àyànmọ́ mi lẹ́nu nípa àlá búburú, ó yá ẹ gbiná sọnù lónìí lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù. Gbogbo èrò ibi tó ń yọ àyànmọ́ mi lẹ́nu nípa àlá búburú, ó yá ẹ gbiná sọnù, ẹ gbiná sọnù, ẹ gbiná sọnù. Lánàá rẹ kó gbàdúrà, àkókò sí lọ títí. Lánàá rẹ kó gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Sọ fún Ọlọ́run pé gbogbo ohun rere tí mo ti sọnù nínú àyànmọ́ nípa àlá búburú, ogun ọ̀run o, ẹ dìde nítorí mi lónìí, ẹ dá padà fún mi ní ìlọ́po ọgọgọ́rùn-ún. Ó yá àdúrà sí Ọlọ́run. Gbogbo ohun rere tí mo ti sọnù nínú àyànmọ́ nípa àlá búburú, ogun ọ̀run o, ẹ dìde nítorí tèmi, ẹ dá padà fún mi, ẹ dá padà fún mi ní ìlọ́po ọgọgọ́rùn-ún, ẹ dá padà fún mi ní orúkọ Jésù Kristi Olúwa wa. Má bínú wípé mò ń sáré àdúrà yẹn, àkókò ni o, àkókò ni mò ń wò o. Ó yá gba eléyìí káfí lè ṣe ìkẹyìn rẹ̀. Sọ pé gbogbo ohun rere àti ìṣúra àyànmọ́ mi tí a ti jí lọ nípa àlá búburú, mo gbà padà lónìí pẹ̀lú iná àti àrá ẹ̀mí mímọ́. Ó yá lanu kó gbàdúrà sí Ọlọ́run. Gbogbo ohun rere àti ìṣúra àyànmọ́ mi tí a ti pàṣẹ àlá búburú jí lọ, mo gbà padà lónìí. Gbogbo ohun rere àti ìṣúra rere àyànmọ́ mi tí a jí lọ nípa àlá búburú, mo gbà padà lónìí o lórúkọ Jésù pẹ̀lú iná àti àrá ẹ̀mí mímọ́. Jésù Olúwa wa, mo dá padà fún ọ lórúkọ Jésù Kristi. Gbogbo ohun rere àti ìṣúra rere tí a ti jí lọ nínú àyànmọ́ rẹ nípa àlá búburú, lórúkọ Jésù ọ̀run dá padà fún ọ. Mo ní lórúkọ Jésù gbogbo ohun rere tó ti sọnù nínú àyànmọ́ nípasẹ̀ àlá búburú, ogun ọ̀run dá padà fún ọ ní ìlọ́po ogun ọ̀run dá padà fún ọ. Gbogbo èrò búburú tó ń ya àyànmọ́ rẹ lẹ́nu, èyí tí a bí nípasẹ̀ àlá búburú, lórúkọ Jésù kó gbiná sọnù bẹ́ẹ̀. Mo ní kó gbiná sọnù bẹ́ẹ̀. Mo pàṣẹ fún ayé àti àyànmọ́ rẹ wípé gbogbo àsọtẹ́lẹ̀ ibi tó ń yí ọ ká, tó ń tẹ̀lé ọ káàkiri nípasẹ̀ àlá búburú, lórúkọ Jésù kó gbiná sọnù, kó pẹ̀yìndà,
kó fi ayé rẹ sílẹ̀, kó pẹ̀yìndà, kó fi ayé rẹ sílẹ̀. Gbogbo àlárere àyọ̀mọ́ rẹ tó ń bẹ lábẹ́ ìdè ọ̀tá lórúkọ Jésù ó yá, mo tú sílẹ̀. Gba òmìnira, gba ìtúsílẹ̀, gba òmìnira, gba ìtúsílẹ̀. Bẹ́ẹ̀ ni yóò sì kó yí padà. Jésù Olúwa wa. Àwa tá bá fẹ́ fún Olúwa ní ọrẹ ìfẹ́, ọrẹ ọjọ́ ìsinmi, ọrẹ wòlíì, àbóǹkóhun tá bá fẹ́ fún Olúwa, àwọn ọmọ ìjọ á fi bá ṣe lè ṣe sórí pẹpẹ yìí, wọ́n á filẹ̀ fún wa. Mo fẹ́ gbàdúrà fún yín, mo pa láṣẹ gbogbo àwa tá à ń fọrẹ lẹ̀, ọrẹ ọpẹ́, ọrẹ ìdúpẹ́, ọrẹ ìfẹ́, ọrẹ wòlíì, gbogbo ohun tá à ń filẹ̀ láti bọ̀wọ̀ fún Olúwa, láti jọ́sìn sí Olúwa lónìí lórúkọ Jésù. Ọlọ́run kò ṣètẹ́wọ́gbà. Mo yà sí mọ́ fún èlò Ọlọ́run. Mo pa láṣẹ kò fàyè yín sílẹ̀ o. Ó di ìkórè mọ́ yín lọ́wọ́. Ẹ lọ kórè ohun rere, ẹ lọ kórè ìyanu, ẹ lọ kórè ìgbédìde, ẹ lọ kórè ìgbéga. Mo wá sọ tẹ́lẹ̀ sínú ọ̀sẹ̀ yìí fún gbogbo ẹ̀yin ọkàn tẹ́ ń gbọ́ mi lórúkọ Jésù. Ọ̀sẹ̀ yìí kó bí ìyanu, kó bí ìṣerere, kó bí ìtẹ̀síwájú. Ọwọ́ Olúwa kó farahàn lórí yín lọ́sẹ̀ yìí. Ọwọ́ Olúwa kó mú yín dé èbúté yíyanjú lọ́sẹ̀ yìí. Ọ̀sẹ̀ yìí àánú Olúwa kó bá yín ṣiṣẹ́. Àánú Olúwa kó bá yín rìnrìn àjò lọ́sẹ̀ yìí. Àánú Olúwa kó fọ ohun ìyanu fún yín. Bẹ́ẹ̀ ni yóò sì kó yí padà. Mo pa láṣẹ bí ọdún yìí ṣe ń lọ sí òpin, gbogbo àlá rere tí ẹ gbé dání yóò wá sí ìmúṣẹ. Gbogbo ìran rere tí ẹ gbé dání yóò wá sí ìmúṣẹ. Lábẹ́ bó ti wù kórí, ọ̀tá ò ní ráàyè mọ́ lórí àlá yín, lórí ìran yín. Ọ̀tá ò ní ráàyè mọ́. Bẹ́ẹ̀ ni yóò sì kó yí padà. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká mí ẹ kó láàrin lẹ́ẹ̀kan sí. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ yín tí ẹ bá wa dúró, tí ẹ bá wa parí ìsìn. Mo pa láṣẹ àníṣe lásán. Orí ọ̀fẹ́ á máa pọ̀ sí fún wa. Ẹ pàdé mi lọ́jọ́ mẹ́jọ, a máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ àlá àti ìran. Ọlọ́run á fún wa ṣe. Tí Jésù bá fa bíbọ̀ ẹ̀ sẹ́yìn, a ó bára wa pàdé láyọ̀ àtàlàáfíà. Bẹ́ẹ̀ ni ó sì. Ẹ ṣé púpọ̀. Mo fẹ́ràn yín, Jésù fẹ́ràn yín jù bẹ́ẹ̀ lọ. Títí a ó fi ríra lọ́sẹ̀ tó ń bọ̀. Ire o.